Ẹja máa tó sáfù wa. Nínú òlú náà wọ́n ká fi yọ, a sì mú oúnjẹ tó gbajúmọ̀ jù nínú òlú wa yìí. Àbá àfẹ́yẹ náà fi àyè fi yan lẹ̀. Ṣùgbọ́n bàbá wa ó kún sàrà ẹ bá wọlé. Sàkáàtù fídírì. Ó kún sàrà. Wọ́n ní ọwọ́ àdìdì ọ̀sẹ̀ ẹni tó bá jẹ́ ọ̀sẹ̀. Ó kún sàrà òdodo yìí o. Ṣé ẹ bá sọ sàkáàtù ẹ̀ tí ọ̀gá dára? Dèdè ńlọ́wọ́dé lágbára yẹn dé. Àpò ọdún. Lápẹ̀jù owó èèyàn márùn-ún ọlẹ́kọ̀ọ́ àti ọ̀sán. Àwọn àríyànjú ìbà. Masoro, Abdulhari, Ejide, Olúmọ̀ọ́mù, Àgbọ̀dún. Yóò tẹ èèyàn méjì yẹn ìnáwó àwọn ẹlú. Bènìyàt, Alágbàsá Ìròdì Àkànní, Àgbọ̀dún, Ọ̀rọ̀bọ̀. Bàbá ìmáàmù. Àgbọ̀dún. Bàbá ìmáàmù àtàlẹ́ tí wọ́n lé yẹn o. Àgbọ̀dún. Bàbá ìmáàmù àtàlẹ́ tí wọ́n lé yẹn o. Ẹgbẹ́ àtọ̀sá fún ìmáàmù ti lé o. Ẹ̀yin mẹ́ta yìí. Ẹ̀tò. Àyè káńsù ìmáàmù. Ẹ̀tò. Sáfù ẹ̀tò. Ìmáàmù ti lé o. Wọ́n ti dàgbé mẹ́wàá kéèké báyìí àgérò ni o. Kájọ máa rí pọ́lọ́ wà Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ó kú sá. Ilá. Bí wàá dín ní. Ọ̀pọ̀ yọ state. Ọ̀pọ̀ yọ state. Ọlọ́jà ọ̀gbẹ́ akú ọdún. Ó ti dé akú ọdún. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. Ìmáàmù ti dé. Ẹ̀yẹ́ tó sáfù wá dáadáa. Ẹ̀jẹ̀ tó sáfù. Ẹ̀jẹ̀ tó dáadáa. Ẹ̀tò dáadáa. Allahu Akbar, Allahu Akbar. Ó ló kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ọlọ́pàá ẹgbẹ́ yóò kú. Ẹ̀jẹ̀ náà ìmáàmù ti sọ fún agbára mẹ́wàá tó. Ẹ̀jẹ̀ náà bàbá kí ọmọ ẹja jókòó náà. Láàbẹ̀ òdúró. Ẹja jókòó náà. Báwo ni kúkú lẹ́yìn? Àwọn èèyàn ń bọ̀. Ó tó lọ Àwọn èèyàn kúkú lẹ́yìn. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Akúyènú, ọlọ́wọ́ jẹ́ ká sí ọmọ ọdún láyé, ọlọ́wọ́ jẹ́ àṣẹ láyé, ọlọ́ni Muhammad. Ẹlọ́run torí ọlọ́run, gẹ́gẹ́ bá a ṣe sọ, láì wájú yìí, gbogbo àwọn olóyè bàbá wa ìmáàmù àti bàbá wa nílé Islam. Àwọn ni wọ́n ní wọ́n ti rà Muhammad. Wájú yìí àgbà olóyè bàbá ìmáàmù wọn ní àtàwọn bàbá wa nílé Islam. Allahu Akbar, Allahu Akbar. لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. الله أكبر، الله أكبر، الله أكبر. لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. الله أكبر، الله أكبر، الله أكبر. لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. Èsì ọ̀fẹ́ sọ fún agbègbè àwọn tá a dúró ní ìgbẹ̀rún ní sí àbáwọlé ń bẹ̀ yẹn. Ẹlẹ́kùnrin ẹgbẹ́ gbọ́rọ̀ ọlọ́run ìyàwó ní. Ẹ máa pọ̀ ní sáìdì ọ̀dọ̀ bàbá wa ìmáàmù bíbà yìí. Nítorí pé tó bá dì sí àwọn olùkọ́ba yóò máa ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn. Ẹgbẹ́ protect ẹ̀mí ara wa. Àyè ń bẹ́ ń bì tó wà tó ṣe dáadáa láti dúró kírun. Débi lé ní ọ̀dọ̀ bàbá ìmáàmù sálẹ̀ bí àwọn àbọ̀mẹ̀ torí ọlọ́run. Ọlọ́run ọba kò ní jà wá láàmú. Akíbàbá wa town planning Alhaji Abdul Wahab town planning Ahalabiru ní ìmẹ̀sí àpọ̀ọdún ọlọ́run yà sọ́pọ̀ ẹ̀ láyé ọlọ́run yà sí láyé ọlọ́run náà bí lọ́jọ́ ọlọ́run. Àpọ̀ọdún. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. Walillahi alhamdu. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah.
الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر كتابتي أيها الله أكبر Bàbá ìmáàmù ní ká kí yín bí ẹkú sẹ́. Látòrí alága àwọn ọlọ́wọ́ ọlọ́dẹ́kù Ibrahim ọlọ́wọ́ ti sọ yíyá sọ láyé àtẹ̀lẹ́. àti ẹgbẹ́ ṣàtúnwáṣí olùkẹ́ ọlọ́dẹ́kù Ibrahim. Akẹ́lájí wa mi fi sáàbù kí. Ọmọ ìmọ̀ àpọ̀dún ọ̀túnmárù. ọlọ́dẹ́kù Ibrahim gbọ́dọ̀ ní àpọ̀dún alájọ Saudi ẹ má yà gbọ́rọ̀ àwọn èèyàn pọ̀. Barista Ibrahim Akẹ́wọ̀dé àpọ̀dún. Allahu akbar, Allahu akbar. La ilaha illallah, Allah. Barista Adéṣayé Akẹ́wọ̀dé àpọ̀dún. Walillahi alhamd. Ọ̀kíwà nínú ẹ̀sẹ̀ àti iye àpọ̀dún. Allahu akbar, Allahu akbar. Àwọn àyàlí ìfàmì sí àti àyàlí ìfàmì àyàlí Allahu akbar, Allahu akbar. Walillahi alhamd. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illallah, Allahu akbar, Allahu akbar. Walillahi Lẹ́yìn Abdulsalam Abubakar Akẹ́wọ̀dé àdìjẹ àpọ̀dún ẹni wọ́n sọ̀rọ̀ rẹ̀ àdìpọ̀dún yìí sàṣẹ́fà. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illallah, Allahu akbar, Allahu akbar. Walillahi alhamd. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha. Wọ́n ní fóònù kan o, ṣáàlà, ẹ̀kọ́ bá ní kọ́wọ́ ní bàbá akọ̀wé mọ́sálásí. Fóònù kan ó ti ní mọ́sálásí sí o. Ọmọ kan bẹ ní Ẹ̀kọ́ ẹ̀kọ́ bá wa ní ní kọ́wọ́ ní ìbàdí. akọ̀wé mọ́sálásí. Ọmọ yẹn wọ́n ní ọmọkùnrin ní ṣùgbọ́n ọlọ́wọ́ fún láǹfààní àti sọ̀rọ̀. Táyé ló ń kópa ara rẹ̀, ẹ̀yin tẹ́ bá ní ẹ máa bọ̀ ẹ bá mú o. Ọmọ yẹn bẹ níwájú níbà yìí níbi níbà yìí mọ́. Ní Àṣàbá àpò ọdún, Ń bẹ níbi níbà yìí mọ́. àpò ọdún, Ẹ̀sẹ̀ Lukman Ayílára àpò ọmọ yẹn ọdún, ọlọ́wọ́ fún láǹfààní àti lè sọ̀rọ̀ dáadáa. Ẹni tó bá Ayílára fẹ́ ìyá Bẹ̀rẹ̀ rẹ̀ àpò wá mú o. ọdún, àti wọ́n sọ̀kọ̀ rẹ̀. Tí wọ́n ń sẹ̀ tí wọ́n sí ibà yìí. Àtùwà lọ́dọ̀ akọ̀wé mọ́sálásí. Ọ̀sọ̀ ní bàbá ọlọ́rọ̀ bàbá akọ̀wé mọ́sálásí. Wọ́n bá bá sọ́nù pẹ̀lú ẹ̀rí tó Pẹ̀lú ẹ̀rí tó dájú. mọ́ wá gbà ó. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. Walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. Walillahil hamd. Kí á tó máa wọlé sílẹ̀ lọ sí i. Àwọn ní àwọn wọlé lè yẹ. Ẹ̀jẹ̀ tó sáfù. Ẹ̀mí ká sùn wá kó sáfù wa. Ẹ̀jẹ̀ tó sáfù. Ìwọ́n tó bá mú ìtẹ́ ìkírun lọ́wọ́. Bẹ́ẹ̀ ní náà láàyè kẹjọ jókòó kẹjọ fi kírun. Allahu akbar. Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. Walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. Walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. Walillahil hamd. Lókùn ìṣẹ́jú méje tá a fi dérun. Ìṣẹ́jú méje náà lókùn tá a fi dérun, ṣáàlà. Ìṣẹ́jú méje náà lókùn tá a fi dérun. Ẹ máa ń tẹ́kọ̀ọ́ kábàárà balẹ̀ díẹ̀. Àwọn èèyàn
kú wà lẹ́yìn. Alára, àyíkọ́dún eré ìsàsíra, ọlọ́jà sọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Alára, màmá àgbà lè kó màṣọ ti dé. Màmá àgbà, ẹ̀yà tó sá fún lọ́kẹ́. Ẹ̀yà tó sá fún. Sáfù lillah. Wo bí àwọn yẹn ṣe pọ̀ wọ́n lóhùn. Ó sì kú bí ìṣẹ́jú márùn-ún. Bàbá wa Imam. Bàbá Sàlẹ̀dínì. Wọ́n ti kí gbogbo àwọn jàmá. A kú ọdún. Allahu Akbar. A kú ọdún. A kú ọdún. Bàbá wa Imam wọ́n kí bàbá wa bàbá àdínì. Bàbá Sàlẹ̀dínì. Àti Sẹ́nitọ́ aṣáájú àdínì fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. Oníkàrà. A kú ọdún ẹ̀ máa bọ̀ wọ́n. Bàbá wa Oníkàrà Mẹ́ndí. Mẹ́ndí. bàbá wa A kú ọdún. Àwọn oníkàrà. A kú ọdún. Akí bàbá àdínì of Ògbómọ̀ṣọ́ land. Aṣáájú àdínì of Ògbómọ̀ṣọ́ land. Bàbá Sàlẹ̀dínì. Akí bàbá àṣàlẹ̀ àdínì of Ògbómọ̀ṣọ́ land. 2 in 1. Bàbá wa sẹ́nitọ́ Hamzat Adéṣeun. ọlọ́jì adé bàbá pẹ́. Bàbá Sọlá. Bàbá ẹ̀kú ọdún. Bàbá oníkàrà. Bàbá ní ẹ̀ máa bọ̀ wájú ń bí. Bàbá wọn sí sọ́tẹ̀ torí pé bàbá ń tẹ̀lé sí Ọlọ́run. Bàbá ti ní aago mẹ́wàá lákìrun. Aago mẹ́wàá yìí náà sì ní. Ó kù ṣẹ́jú mẹ́rin. Ó kù ṣẹ́jú mẹ́rin péré. Bàbá wa rí bẹ́ẹ̀. Bàbá wa tó ní ká tó ṣe àbọ̀mọ́ nì. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. Walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. Walillahil hamd. Gbogbo àwọn tó bẹ̀ ń ká àrìnsẹ̀ wá ẹja kíyèsí o, wọ́n sí ní wa. Ẹ̀jẹ̀ àti Dídé o. ẹ̀jẹ̀ àmójútó ká sọ nǹkan sí lẹ́sẹ̀ o. Ẹ dákun ẹtí o, ẹtí lọ́rùn. Gbogbo àwọn táwọn máa wọn náà wà tó wà lẹ́gbẹ̀ẹ́ wa. Ọ̀nà ìgboro yẹn kì í kí ẹ̀dá kun o. Ẹ dákun torí tọ́lọ́. Wọ́n ló kù ṣẹ́jú mẹ́ta. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. Walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. Walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar. استقيموا wọ́n lè dúró dédé ká sì tó sáfù wa dédé Yínká. Sáfù lè. ẹ méjì sáfù yẹn wọ́n ọ̀rọ̀ ìwé ìwà àgbà wọn náà tó sáfù wa dédé. Ó kù ìṣẹ́jú kan àbọ̀ ẹ jẹ́ ká fàǹfààní ẹ̀ tún sáfù wa prostrate dáadáa. Ẹ jẹ́ ká gbára wa láàyè ká jẹ́ káwọn èèyàn rí ibi gbó. Ìyá ṣe paradà fún oòrùn tí ó ràn yìí. Ọlọ́run bẹ̀rẹ̀ ìkẹ́ lọ́rùn jẹ́ kí oorun sàárè àti náà kí àwọn ọlọ́run dé ojú wa. Gbogbo faradà tá a bá ṣe ọlọ́run ó gbẹ̀ǹdẹ̀ sí lágbára ọlọ́run.
ìṣẹ́jú kan náà ló kù ẹ ní sùúrù ẹ má bínú torí ọlọ. Sheikh Ali akramakumullah. èmi ò rí irú èèyàn báyìí rí láyé mi. Stop watch là ń lo ẹ má wọrí gẹ́gẹ́ láàbù ó ti pé sáwù. Allahu akbar. 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 Allahu Allahu akbar. akbar. Allahu akbar. Allahu akbar. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. 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 السلام عليكم ورحمة الله
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر الله أكبر. ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر. ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر الله أكبر. ولله الحمد. ẹ̀yà jókòó sí àyíwá láti gbọ́ kútúbà ẹ̀jẹ̀ ṣe ìfaradà. Allah subhanahu wa ta'ala yóò sọ alẹ́ san láyé àti ní àríkẹ́ ọ̀rọ̀. Ẹ̀dá kan ẹ̀dá farabalẹ̀ láti gbọ́ kútúbà àti bàbá ìmọ̀ wọn àgbà tí wọ́n fẹ́ kà fún wa láti rí àǹfààní ń bẹ̀. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين. أبا طلب الله وأنتم على مخالات بلاء والرمضان يصف على مخالات فيها قليلة اللهم بارك لنا ونبارك فوق ما شاء الله. آمين. أترى عليكم كافي الفرد محمد صلى الله عليه وسلم. كنا أقولون لولا Hey boy, I'm telling you to leave my phone now. Pẹ̀lú àǹfààní kan tó ní agbára púpọ̀. Ilé àǹfààní náà, ọba àlejò lásán fún wa wípé la'allakum tattaqun. Ọlọ́run ní gbàgbà àwọn Ramadan nítorí kí á lè rìnrìn ìgbìlẹ̀ ní odidi oṣù kan. Lórí àgbẹ̀ ẹ̀mí yẹn ó wá sọ wá lórí ìpayà Ọlọ́run nígbà tí Ramadan bá tán. Bá a ṣe dàwẹ̀ tán yìí, níta àrètí bí Ramadan ṣe ń ṣẹ̀mí wa, òun ni kó tún àmì wa ṣe kẹ́mi wá lálàáfíà. Òun ni kó tún ìwà wa ṣe kí wa wá lálàáfíà. Òun ni kó tún ìṣesí wa ṣe kí ìṣesí wa lálàáfíà. Tá a bá gbàgbọ́ tán bá a ṣe dá tán yìí, wọ́n gbé pé àwọn ọ̀ṣẹ́sí tá a ṣe tẹ́lẹ̀ tí yóò dá tán padà síbẹ̀. Ìtumọ̀ ẹni bí àwọn tá a gbà yẹ kò ṣe wọ́n láǹfààní kankan. Àwọn àfáà wọ́n nínú tó máa ń jẹ́ kí èèyàn mọ̀ pọ́lọ̀ ń kaṣẹ́ lọ́wọ́ èèyàn. Ọ̀kan ní pé dèdè irú iṣẹ́ téèyàn ṣe lásìkò téèyàn ṣe yẹ kéèyàn láǹfààní àti máa ṣe lọ. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹni tó bá ṣe hajj ní ìsìn tó darí dé. Ànábì sọ wípé kharaja min dhunubihi kayyamadati uqub. Irú ẹni bẹ́ẹ̀ máa kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀. Á wá dà gẹ́gẹ́ bí ìgbà tó ṣe pé yìí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí ni. Tẹ́lẹ̀ yẹn bá wá darí láti hajj tí ò bá ti wo àwọn ọ̀wà tó wù mọ́ tí ó fi jáde láyé bí ọmọ tuntun lọ́dọ̀ Ọlọ́run. Bá a ṣe gbàgbọ́ Ramadan tán yìí náà, tí àwẹ̀ yẹn bá gba gbogbo àwọn ọ̀wà bàjẹ́ bá ń ṣe tẹ́lẹ̀ lọ́wọ́ wa, tó gba zìnà lọ́wọ́ wa, tó gba ọtí mímu lọ́wọ́ wa, tó gba ká parọ́ lọ́wọ́ wa, tó gba ká lu jìbìtì lọ́wọ́ wa, tó gba ìwàkiwà lọ́wọ́ wa. Ìtumọ̀ ẹ̀ ní wípé Ọlọ́run ti pàṣẹ yẹn lọ́wọ́ èèyàn. Ṣùgbọ́n téèyàn bá fẹ́ padà síbẹ̀, ẹni yẹn gbọ́dọ̀ máa ṣe èméjì lórí pé sọ́nà ń gbà ní ògbà. Torí bẹ́ẹ̀, bá a ṣe gbàgbọ́ yẹn bí òfin ta tẹ̀láṣẹ Ọlọ́run ọba ní tọ́lá ń bẹ̀, ká rí i pé à ń tẹ̀láṣẹ Ọlọ́run tí Ramadan bá tán. Lẹ́yìn náà, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó ní man sama Ramadan, ẹnikẹ́ni tó bá gbà àwọn Ramadan bá ṣe kàtán, thumma atba'ahu sittan min Shawwal, tó wá gba àwẹ̀ mẹ́fà nínú oṣù Shawwal tá a wà ń bẹ̀ yìí, à ń pèsè wípé ka'annama sama ad-dahr, ó dàbí gẹ́gẹ́ bí ẹni tó fi odidi ọdún kan gba àwẹ̀ ni. Sòtórí bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ ara wa lọ́wọ́ bí Ramadan ṣe tán yìí, oṣù Shawwal bá bẹ̀rẹ̀ lónìí,
káàdì pé kó tó parí àgbà àwẹ̀ mẹ́fà mẹ́ àwẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà yìí á fún wa láǹfààní kágbálá gẹ́gẹ́ bí ẹni tó gba àwẹ̀ lódìdí ọdún kan torí bẹ́ẹ̀ mo bẹ̀ wá mọ̀rọ̀ wá ẹ̀yà àtẹ̀láṣẹ náà bá lè tẹ́lá lórí eléyìí. Ó yẹ kí túbà yìí dúró báyìí lọ wọ́n nítorí nǹkan méjì alákọ̀ọ́kọ́ òní ọjọ́ Jímọ̀ á tún lọ ṣe túbà ní Jímọ̀ láti wá ṣe túbà tó yẹ ká ṣe lẹ́kùnrẹ́rẹ́ lẹ́yìn náà ọ̀run tó wá mú agbọ́dọ̀ tètè kó bí nítorí ìfaradà tí kálukú wá ń ṣe ọba àdìgbọ́lá òní ló sún wa. Ọdún tọdún ní ìta ṣe ọlọ́mọdé ọjà ṣe wà ọ̀rẹ́lẹ́ ìlànà ìgbọ̀nmọ́. Aṣàdúrà fún ààrẹ orílẹ̀-èdè yìí bàbá wa Ahmed Tinubu ọlọ́mọwà ló ti àtàwọn àtìyàwó wọn. Ẹ̀sùn wájú kámẹ́rà. Aṣàdúrà fún gómìnà wa ní Ọ̀yọ́ state àti gbogbo àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ ọlọ́run kó má bàa tí wọ́n lé láyé ọlọ́run kó ṣe dáadáa fún wọn. Bẹ́ẹ̀ náà ni aṣàdúrà fún bàbá wa ọba Dárídì Àfọlábí Ọláoyè Òrùmọdẹ̀dẹ̀ kẹta ọlọ́run bá wa dúró tì wọ́n ọlọ́run tọ́ wọn sọ́nà ọlọ́run má jẹ́ wọ́n ṣiṣẹ́ wọlé ìlànà ìlọ́wà gbogbo ẹni bàbá tẹ̀ ló ti ṣe ọlọ́run lÓgbómọ̀ṣọ́ ọba wa Dr. Saka Danobo aṣíwájú mùsùlùmí gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ sẹ́nitọ́ Hamzat Àtàlùwálé Adéṣe ọba wa Mọ̀nsúrù Èjìdé gbogbo onílà kí ọba wa Lágárì amọ̀rírì yìí lẹ́yìn náà ó kún sàrà ó kí n gbọ́dọ̀ kó àdúrótì ẹ̀sìn gbogbo gbà bàbá wa lè háì Bello Rufai ọ̀nà kò má ṣe wọ́n ṣe dáadáa fún un. Gbogbo ẹni bàbá la kí àtẹ̀yẹ wa lápapọ̀ àsìkò nígbà wa láti máa dárúkọ gbogbo. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n ti papòdà pátá ọ̀nà kò má ṣe bá wa kẹ́ wọn. Bàbá wa ọba Dr. Jimoh Ọládùnní Yerùmí Àjàngbàdì kẹta JPCONCFR ṣọwọ́ Ògbómọ̀ṣọ́ náà ọ̀nà má ṣe bá wa kẹ́ wọn. Nínú àwọn ẹni wa tí wọ́n jáde láyé nínú ọdún yìí tó sì ní gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ lẹ́rìí púpọ̀ ní Pọfẹ́sọ̀ Abdulgani Raji Fẹ̀dẹ̀gbó àtẹnumọ̀bà àyèkọ́lá pọ́nṣẹ̀wá foríjì wọn. Gbogbo àwọn bàbá tí wọ́n ti dúró láàyè tí mo wà yìí rí gbogbo àwọn méjèèjìlá tí wọ́n ti lọ ọlọ́mọṣẹ̀wá wa kí wọn. Wàlẹ́ ìlànà ìlànà bàbá wa Alhaji Muhammad Bashir Àṣìfà Al-Imam ọlọ́mọṣẹ̀wá wa kí wọn. Bẹ́ẹ̀ náà ni bàbá wa káàkiri máṣàdúrà fún ilé pé ká bá dé nítorí ipa tí wọ́n kú àti wàhálà tí wọ́n ṣe lórí Islam Ògbómọ̀ṣọ́. Bàbá wa Malam A.K. Bello gbogbo pátá ọlọ́mọ wa ṣe wọ́n ló máa nìkan náà ọlọ́mọ ṣe wọ́n ló máa ná. Gbogbo àwọn tá a ṣe kù láyé tá a ti kú ọlọ́mọ ṣe ìpa wa gbogbo àdé àlàáfíà parí sì kì í mọ̀ gbogbo ẹ̀fọn wa. Àmọ́ mi nǹkan sọ pátá láti ọdún tó Islam ló fún ọ̀ṣọ́ náà bọ́ wa dúró tì í. Ògbómọ̀ṣọ́ Muslim community lápapọ̀ ọmọ àlejò lápọ̀ yóò dà. Ọdún tọdún ní ọlọ́mọ ìjọ ìjà ṣe wọn. Subhanaka wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. أقول ẹjẹ́ agbóhùn ọlọ́run tó di jàmá ẹjẹ́ yorùbá àlejò wa Muhammad sallallahu alaihi wasallam akíwàbá wa ìmọ̀mú àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ bàbá wa the hajj dókítà tọ́lẹ́ọ̀dì Yunus olùsínà ayélujára kejì ṣé Balógun Ògbómọ̀ṣọ́ náà ọlọ́run jẹ́ àrí bàbá wa fẹ́ àti bàbá wa Open Salam ọlọ́run jẹ́ àrí bàbá wa fẹ́ akẹ́rọ̀ yìí wa bàbá wa Alhaji Monsur Abdulyamin Èjìdé olówó àánú olówó pọ̀rọ̀kú ọ̀fọ̀ Nàìjíríà ọlọ́run jẹ́ àrí bàbá wa fẹ́ o ọgbẹ́ bàbá wa Mágàjí ilé imam akíyí ọlọ́run jẹ́ àrí fẹ́. Gbogbo ẹ̀yin bàbá wa ìmáàmù gáàsù akíyí ọlọ́ọ̀bàmí dúró tì í. Gbogbo ẹ̀yin ìyá wa lọ́sàlátù ọlọ́ọ̀bàmí dúró tì í. Aláàjì Kọ́sé ọlọ́ọ̀bàmí dúró tì í o. Aláàjì wa Rufai Bello ọlọ́ọ̀bàmí forí sí wa. Àbálẹ̀ tó ní àrè. Aláàjì Rufai yakú ìnáwó ládùúgbò wa nílé wa lábẹ́ sí bẹ́ẹ̀ fún wa ní sinú gbogbo ìgbà ọlọ́ọ̀bàmí dúró tì í o. Bàbá wa Open Salam ọlọ́run jẹ́ kí ẹ bá ilé dáadáa. Bàbá wa Dr. Zakariyahu Adébìtẹ́ Balógun ọlọ́ba
ní dúró tì í. Bàbá wa ara galé, ọlọ́run bá ní dúró tì í. Kálukú ẹ máa kíyèsí àṣẹ sí rẹ o. Wọ́n má bàa wọ́n lẹ̀. Àwọn bá ọmọ wọn. Àwọn ọmọ mi dàgbẹ́ náà. Ẹ jẹ́ ọmọ nígbà wọn ọmọ wa dáadáa. Ọlọ́run máa ń mú àjà ní gbogbo ọ̀yàn fún ọ̀sán. Ọmọ kan ni wọ́n ti mú wá bí yóò. Ọmọkùnrin ni ó. Olówó gbọ́rọ̀ gbọ́ fògbó mọ́ sọ́lá ni. Gbogbo ẹ̀yin bàbá wa kí ọlọ́wàyọ̀bà ní ìdójú gbogbo àwọn ọ̀dọ́ àkí wa o. Barrister Daoud àkí ẹ̀yin náà ọlọ́wàbà ní dúró tì yín. Gbogbo ẹ̀yin bàbá wa àtẹ̀lélá wa tẹ́ ẹ dúró tì Islam ọlọ́run dúró tì wàtá ní. Mo rò fún fóònù kankan wá bí o. Mo rò fún fóònù wá bí yìí. Officer Casey. Láti Ìlọrin máa bọ̀ wá ń bí ọ́bìnrin Gani láti Ìlọrin àwọn bàbá rẹ̀ ti wá ń bí o. Olùkọ́ mójú táwọn ọmọ rẹ̀ yìí kọ́ àdúgbò lọ́dọ̀ ọlọ́ọ̀ níbi fún àwọn ọmọ dúpẹ́ o. Muftahu ẹ̀gbọ́n rẹ̀ fẹ́ rí o máa bọ̀ wá bá ẹ̀gbọ́n rẹ̀ rí o Muftahu ẹ̀gbọ́n rẹ̀ wà níní ẹ̀rọ̀fẹ́ yá mójú báwọn ọmọ tá a mú wá níbi kó àti mú àtòdé àtọ́jú títì ìlọ àgbà wàdúbárìnà wàdúbárìnà wàdúbárìnà. Wàlíláàrí
mi ò kọ́ ti kí n pa. ẹja mọ̀ lọ́wọ́ ju ara. ẹjẹ́ yóò mú ànábì Muhammadu sallallahu alaihi wasallam àwọn náà ni Alhaji Muhammadu Ghazali Bello